Like our page, subscribe, and share with friends. Thank you. I introduce to you Taye Currenncy. Tayo. Odunlade, ẹ̀yin náà mọ̀ pé Sunday dágbóru ni o, Adébàdàn rí o. Ìjàgbó àwọn náà gbádùn bí o, tẹ́ ẹ̀ bá lọ dágbóru inú wa lára. Ìjà lórí o. Ìrẹsà láti wá ní. Sílẹ̀ òṣèlú. Àlọ́ tí wọ́n rẹ̀. Ìdílé ọmọ ìdílé ìdílé tọ́mọ tí ọmọ ìtọ́ tó bá bí. Màá ní bíá sílẹ̀. Ṣé mo ti kí gbogbo ẹ̀yọ́ abẹ́ ẹ̀rọ lára gbèrè látàbẹ̀rẹ̀? Ẹwà máa bọ̀ máa yìí. Sílẹ̀ lọ́mọ Currenncy. Ẹjọ́ kí fákàlẹ̀ ní àná. Currenncy lọ́mọ pa. Ọ̀gá kan nílé kòkò sọmọ náà. Ọ̀dà wálé dà. Bàbá promo dà. PASUMA wà bí. Ìyá wa sọ lásìkò àdé wọn wà bí. Òní ìlú ti débi ti pẹ́. Aláàjì aláwọ̀dé tàbí ló ti débi. Àti sọ àsọ̀rù. Odunlade, ẹ̀yin náà mọ̀ pé Sunday dágbóru ni o. Adébàdàn rí o. Ìjàgbó àwọn náà gbádùn bí o, tẹ́ ẹ̀ bá lọ dágbóru inú wa lára. Ìjà lórí o. Ìrẹsà láti wá ní. Sílẹ̀ òṣèlú. Àlọ́ tí wọ́n rẹ̀. Ìdílé ọmọ ìdílé ìdílé tọ́mọ tí ọmọ ìtọ́ tó bá bí. Màá ní bíá sílẹ̀. Ṣé mo ti kí gbogbo ẹ̀yọ́ abẹ́ ẹ̀rọ lára gbèrè látàbẹ̀rẹ̀? Ẹwà máa bọ̀ máa yìí. Sílẹ̀ lọ́mọ Currenncy. Ẹjọ́ kí fákàlẹ̀ ní àná. Currenncy lọ́mọ pa. Ọ̀gá kan nílé kòkò sọmọ náà. Ọ̀dà wálé dà. Bàbá promo dà. Like our page, subscribe, and share with friends. Thank you.